my hand ní mo fi gbọ́mọ sínú ọdún yìí ọ̀yà gbọ́wọ́ lórí ọkọ̀ ní orí mi my head ẹlẹ́dàá mi ó gbọ́dọ̀ gbàgbọ́dọ̀ ó gbọ́dọ̀ kọ́ àdúrà ọ̀yà gbọ́wọ́ sí gbàgbà ọkọ̀ ní ìgbàyà mi my chest my heart ní mo lọ ọmọ ìbọn pa nínú ọdún yìí ọ̀yà gbọ́wọ́ ìlédìí kò ní ìdí mi my bonbon my yashi my bottom ní mo jókòó lógun lọ́dún yìí ọ̀yà gbọ́wọ́ ẹlẹ́sẹ̀ kò ní ẹsẹ̀ mi my leg ibi ẹlẹ́kọ̀ọ́ gbẹ́mìnà má gbẹ́mìnà àjálẹ̀ má gbẹ́mìnà bàdé boko haram mọ́mí ẹ̀tí dáàbì tó wọ́n ti pàtàwọ́ tẹ́lì wọ́n dúró fọ́dún kan ọ̀tẹ́ fẹ́mi ẹ̀pàtàwọ́ fọ́lọ́ yọba. ẹ̀tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ lọ sí lójú pé ojú òní fọ́ dáàbì ẹ̀ lọ sí mọ́mí lójú pé ojú òní fọ́ oyè àti ká ẹ̀bẹ̀ lójú ẹ̀tọ́ ẹ̀bẹ̀ lójú ọ̀gẹ́ lójú òní fọ́. bẹ́ẹ̀ ni onílé nígbè ní abẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni abúlọ̀kù big daddy wọ́n fún mi 20,000 naira àwọn ni wọ́n wà ní pọ́ọ̀sì big daddy wọ́n fún mi 20,000 naira wọ́n ní kí n fún ẹ̀ tó bá ti gba ìbéèrè yìí bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ mi dáadáa ìyàwó ilé tó ń jí owó ọkọ ẹ̀ ṣọlẹ̀ ni àbí kì í ṣọlẹ̀ ẹ tó bá ti gba ọkùnrin kan obìnrin kan kó wá gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi tó bá dá ọ̀rẹ́ ojú 20,000 wà nígbà yìí big daddy ní kí n fi mọ́nà tí dáàdì ilé ẹ̀kọ́ sí ìyàwó ilé tó ń jí owó ọkọ ẹ̀ ṣọlẹ̀ ni àbí kì í ṣọlẹ̀ kò ń ṣọlẹ̀ àbí ọyọ ọkùnrin kan kó wá gbọ́ bẹ́ẹ̀ kí ní sí àti ìyàwó náà kì í ṣọlẹ̀ ó lè ní o ìyàwó ilé tó jówó ọkọ ẹ̀ ó lè ní ó yá ṣé ó jẹ́ kí ọkọ̀ ẹ̀ wà kó wá wí ẹ̀mí pé ó lè ní ọ̀rẹ́ náà máa lọ ẹni sùúrù ẹjọ́ ẹ̀tọ́. ìyàwó ilé tó ń jí owó ọkọ ẹ̀ ó lè ní ọ̀nà tọrọ àlùbáríkà fọ́pọ̀ ẹ̀ lọ́jọ́ iwájú ó ṣẹ́pẹ̀ fọ́pọ̀ ẹni tí ó mọ̀ tó bá ń ṣe àti tó ń ṣàgbèrè lẹ́yìn ọkọ ẹ̀ tó ṣe kọ́kọ́ wú ọmọ ẹlẹ́dẹ̀ ọkọ ẹ̀ mọ̀ ó lè máa ṣẹ́pẹ̀ fún ẹgbẹ́ ló dé ṣẹ́ fáwọn ọmọ ẹ̀ kò àlùbáríkà fáwọn ọmọ ẹ̀ rárá. ẹjọ ẹ bá bínú ẹ bá yà kó dàrú mọ́mì 20,000 naira ẹ ti gbáàbí but àwọn ẹni sùúrù ṣe ló gbẹ́ra yẹ gbáàbí ẹ máa gbowó yẹ ẹjọ mọ́mì ẹ má bínú bọ́dà mi ẹ má bínú dáàdì ó rà pé mọ́mì ló gbà ẹ má bínú mọ́mì gbáàbí ẹ wò tó bá ti dàgbò kọ òru ẹ pàdé mi máa kọ 20,000 naira fún bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ yẹ ká ṣe báyìí ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ má lọ màá pè é létà ẹ jẹ́ ká ṣe báyìí dáadáa tí mọ́mì ẹ wò mí dáadáa ẹ wò mí ká ní ọlọ́ọ̀fẹ́ sọ mí ní pẹ́sidẹ́ǹtì ìdí owó ká ní ìgbà tí mo wọ ẹgbẹ́ ọlọ́ọ̀fẹ́ pé pẹ́sidẹ́ǹtì ni màá jẹ́ nínú àwọn pẹ́sidẹ́ǹtì Nàìjíríà tani mo tọ́nu wọn ẹjọ́ Buhari wàláì mọ́mì ẹjọ́ Buhari yóò ṣe pé bẹ́ẹ̀ ni ẹjọ́ Yar'Adua. ẹjọ́ kórópè ẹjọ́ márúwá ẹjọ́ bíntúsì ọlọ́ọ̀dá bíntúsì bẹ́ẹ̀ ni mọ́mí ẹ̀rọ mi dáadáa káyí mo jẹ́ ilẹ̀ ìbúlẹ̀ ẹ̀rọ kọ́ mi sí ibẹ̀ wọ́n kọ́ sílẹ̀ gánà wọ́n kọ́ sọ́dọ̀gùn wọ́n kọ́ sí ibẹ̀ akọ́sàgbé ajégúnlẹ̀ akọ́sàjà ilẹ̀ ẹ̀rọ mi dáadáa káwá gbé mi lẹ̀ kọ́ gbé 50 million lẹ̀ nínú àti 50 million tàlẹ́ máa mú alájà àwọn ẹ̀dájú bíbá ìlò 50 million kẹ̀ àjọ òṣèlú mi àbí owó ẹ̀jẹ̀ ká ṣe báyìí kọ́wọ́ gbé mi lẹ̀ kọ́ gbé fẹ́ǹsà lẹ̀ nígbà tí fẹ́ǹsà tàlẹ́ máa mú fẹ́ǹsà bí ẹ̀yẹ ká ṣe báyìí kọ́wọ́ gbé mi lẹ̀ kọ́ gbé ẹ̀bẹ́ lálẹ̀ ilé màtẹ̀ fúnra tàlẹ́ máa mú àwọn ọ̀rẹ́ bá mẹ́mi ọ̀rẹ́ mú gbogbo bẹ́ẹ̀ ni ẹlẹ́mu gbogbo abárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n. ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ọba ká dúpẹ́ fún Ọlọ́run ọba ká dé ọpẹ́ aládé pẹ̀lú alhamdulilayi rabbil alamin kí ló fa ọpẹ́ wa ni pé alájà ẹni kò jẹ́ pé à ń ṣọ̀fọ̀ alájà wà láyé a dúpẹ́ pé oníwájú òkèyìn ẹlẹ́yìn òṣùwájú so alájà èèyàn ni wọ́n tí wọ́n bá jẹ́ èèyàn ẹ mọ̀ bí wọ́n ti mọ̀ tí ọmọ bá jáde lára ẹ̀ rí pé ọmọ alálùbáríkà ló jáde lára ẹ̀ ni so a dúpẹ́ fún Ọlọ́run ọba pé ibi tó parí ẹ̀ sí inshallah ó dá lójú pé àlùjọ náà onídẹ̀ra lọ́mọ bá fi wọ́n sí àlùjọ náà lọ́mọ bá fi wọ́n sí bàbá tó wà láyé náà Ọlọ́run bá tọ́jú wọn á bá dó tì wọ́n kò sí bí wọ́n ṣe máa níyàwó tó bá lọ wàá mọ̀ yìí pé ìyàwó mi lọ àgàkọ́ yẹ pé ìtọ́ máa sọ pé at the back of every successful man
there must be a woman lè kọjá successful man o in fact ìyá ni kì í ṣe ìyá honourable wa nìkan ìyá gbogbo wa ìyá tó lọ yìí kọ́lọ́n bá kẹ́ wọn kó bá gé wọn kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo àtàwọn ọmọ arápẹ̀rẹ̀ kàmá arápẹ̀rẹ̀ pé ibi tí màmá wà ibi tó dùn ni mọ̀kẹ́ngbà mi òbí á lọ ọmọ máa rò pé àsìkò tó lọ ìbá ló ṣe rí pẹ̀tọ́ lọ́ba máa pẹ̀rẹ̀ àpè tí ó bá lọ lásìkò yìí ibi tí wọ́n fi sí mo ò ní fi síbẹ̀ so kàdúpẹ́ fọlọ́run wa pé ìyá ò dà wá láàmú jẹ́jẹ́ ọlọ́run gbẹ̀mí náà ni àdúpẹ́ fọlọ́run wa. orúkọ mi ni honourable Alabi Ali Babatunde one of the member of MCHS 89 set gbogbo àtàdó yìí Moroco High School àti jáde ní 89 pẹ̀lú honourable wa Sharafdeen Alarape. Ǹjẹ́ lè bá mi ṣàlàyé ní ṣókí irú èèyàn wo ni alájà jẹ́ nígbà ayé tó fi mú ọ̀pọ̀ òun tó fi pọ̀ bí lọ́jọ́ tèmi. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ọba ká dúpẹ́ fún Ọlọ́run ọba ká dé ọpẹ́ aládé pẹ̀lú alhamdulilayi rabbil alamin kí ló fa ọpẹ́ wa ni pé alájà ẹni kò jẹ́ pé à ń ṣọ̀fọ̀ alájà wà láyé a dúpẹ́ pé oníwájú òkèyìn ẹlẹ́yìn òṣùwájú so alájà èèyàn ni wọ́n tíyàn bá jẹ́ èèyàn ẹ mọ̀ bí tí wọ́n ti mọ̀ tí ọmọ bá jáde lára ẹ rí i pé ọmọ alálùbáríkà ló jáde lára ẹ ni so adúpẹ́ fọlọ́run bá pé ibi tó parí ẹ̀ sí inshallah ó dá lójú pé àlùjọ náà onídẹ̀ra lọ́mọ bá fi wọ́n sí àlùjọ náà onídẹ̀ra lọ́mọ bá fi wọ́n sí bàbá tó wà láyé náà ọlọ́run bá tọ́jú wọn á bá dó tì wọ́n kò sí bí wọ́n ṣe máa níyàwó tó bá lọ wàá mọ̀ yìí pé ìyàwó mi lọ àgàkọ́ yẹ pé ìtọ́ máa sọ pé at the back of every successful man there must be a woman lè kọjá successful man o in fact ìyá ni kì í ṣe ìyá honourable wa nìkan ìyá gbogbo wa ìyá tó lọ yìí kọ́lọ́n bá kẹ́ wọn kó bá gé wọn kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo àtàwọn ọmọ arápẹ̀rẹ̀ kàmá arápẹ̀rẹ̀ pé ibi tí màmá wà ibi tó dùn ni mọ̀kẹ́ngbà mi òbí á lọ ọmọ máa rò pé àsìkò tó lọ ìbá ló ṣe rí pẹ̀tọ́ lọ́ba máa pẹ̀rẹ̀ àpè tí ó bá lọ lásìkò yìí ibi tí wọ́n fi sí mo ò ní fi síbẹ̀ so kàdúpẹ́ fọlọ́run wa pé ìyá ò dà wá láàmú jẹ́jẹ́ ọlọ́run gbẹ̀mí náà ni àdúpẹ́ fọlọ́run wa. Orúkọ mi ni honourable Alabi Ali Babatunde one of the member of MCHS 89 set gbogbo àtàdó yìí Moroco High School àti jáde ní 89 pẹ̀lú honourable wa Sharafdeen Alarape. Lóòótọ́ mi ò wà too close sí alájà but ọmọ wọn tèmi mọ̀ wọ́n ṣèyàn ọmọ tó bá dẹ̀ ṣoríire ẹ mọ̀ pé ilé ire ni wọ́n ti tọ́ ìyá àti bàbá ẹ̀ wọ́n fún ní ẹ̀kọ́ tó yẹ kó gbà so tẹ́ bá ti rí chairman wa Alhaji Sharafa ẹ ti máa mọ̀ pé ìyá dáadáa nìyá ẹ̀ mi ò close mọ́mọ́ rẹ̀ but ìyá ẹ̀ bí mo ṣe gbọ́ tán ròyìn ẹ̀ ti máa mọ̀ pé ìyá rere ni àdúrà mi dẹ̀ ni fún wọn wípé ní kọ́lọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kí àwọn ọmọ wọn náà kàn ṣoríire kàn dẹ̀ pẹ́pẹ́pẹ́ nílé ayé kí orúkọ tí ìyá wọn ti filẹ̀ kí kó má bàjẹ́ so ṣókí tí mo ní láti sọ nìyẹn. Orúkọ mi ni Mercy Nwankwo èmi ni treasurer Moroco Comprehensive High School gbogbo wa jọ lọ àjọṣe kékeré 89 sets gbogbo àjọṣe kékeré ni ẹ ṣe mọ. Fún àdúrótì lórí ìyá mi tó lọ àtúnípò ó lọ sinmi ni kọlọ́nba ọlọ́jọ́ ẹni kó bá mi ṣe kú ní ìsinmi fún kó fi sálùjọ́ náà onídẹ̀ra àti gbogbo àwọn òkú mùsùlùmí tó wà ní gbogbo àgbáyé kọlọ́nba wa ṣe kú ní ìsinmi fún wọn mo dúpẹ́ gan mo jẹ́ dúpẹ́ kọlọ́n kó bá wa lọ́rọ̀ mi bàbá mi kó jẹ́ kó gùn lẹ́mìí gbogbo àwọn àbúrò tó tẹ̀ mí náà kọlọ́nba mi ṣàánú gbogbo wọn kó ṣàánú èmi náà kó ṣàánú àwọn ìyàwó mi náà pẹ̀lú gbogbo àwọn ìyàwó àbúrò mi kọlọ́nba mi ṣàánú gbogbo wọn. Orúkọ tèmi ni Sharafa olórí ẹbí àkọ́bí ìyá tó kú kọlọ́n kó ṣàánú èmi náà kó gbàdúrà mi Sharafa Gbádébọ̀ Alarape lórúkọ tèmi aṣíwájú wa ẹ ṣé mo dúpẹ́ o.
bí ẹ̀kọ́ lọ́wọ́ máa fẹ́ yìí sópin. Ẹkú ojú ọmọ kò ní já ẹ̀rí mọ́ nínú lọ́rọ̀ ìsúnlẹ̀ ọ̀rẹ́ olúwa. Kò ní yẹ mọ́ wọlé láyé.